Africa Content TV.
Ọlọ́run nìkan ló mọ̀ ọ́ sẹ́fọ̀ ìlànà làkàtà. Ọlọ́run kọ́ sọ pé òde orí ẹ̀dá kan tí ó fẹ́ kí òun tì í dé. Bísí àti rà sẹ́fọ̀ òde orí ẹ̀dá kan tí ó fẹ́ kí òun tì í dé. Àjíbọ́lá bá ti mọ̀ mo ń bọ̀ wọ́n tì í dé o. Ìgbọ́dé náà bá ìka gbogbo tí ní ọ̀pọ̀ ẹ̀rọ àgbẹ̀rẹ̀ gbogbo ojú ní orí ẹ̀rọ àgbẹ̀rẹ̀ gbogbo tí ní ọ̀pọ̀ ẹ̀rọ àgbẹ̀rẹ̀ wọ́n sọ fún ọmọ àṣọ gbogbo ojú ní orí ẹ̀rọ àgbẹ̀rẹ̀ ẹ̀ka dúpẹ́. Ọ̀yà dúpẹ́ o, ọ̀yà dúpẹ́ o, torí àwọn wá ọmọ ẹgbẹ́ náà wá o, tábà lọ lọ́wọ́ kò ní sí ọkọ̀ ẹ̀ka dúpẹ́, ẹ̀ka dúpẹ́, ẹ̀ka dúpẹ́, ẹ̀ka dúpẹ́, ẹ̀ka dúpẹ́, àwọn wá ẹ̀yìn náà wá o, kò ní sí ọkọ̀ ẹ̀ka dúpẹ́. Original, ẹni PFC lẹ́yìn lẹ́yìn ìgbà sílé ẹsẹ̀ àfikún ìgbàtọ̀ ọmọ wọn lé nílé Pasuma àwọn. ọmọ bá dé ẹni PFC lẹ́yìn lẹ́yìn ẹni Pasuma fẹsọ̀ lẹ́yìn lẹ́yìn ọmọ wọn lé oṣù tí a lẹ́nu. Wọ́n ti jókòó ti pẹ́ láwọn láti ní aago márùn-ún lágbèjọ àbí ayaba lẹ́nu gbogbo ọ̀tọ̀. Ìyá àpẹẹtẹ ẹ máa ṣe káàdì òtí ìwọ́n ṣe ẹ máa ṣe kí ní ọjọ́ mẹ́ta fún ilé akẹ́kọ̀ọ́ká ayò sí ní ọdún tó ń bọ̀. Ìyẹn bá lókun ọ̀pẹ kúlẹ̀ bá àṣìmọ̀ ẹgbẹ́ mọ́ náà. Aláàbíkó bá Adébáyọ̀ Balógun bá aṣọ́rú tó pẹpẹ bá sọ̀rọ̀ ọ̀pẹ kí n jọ náà rò ó. Ìyọkùnrin bá
àgbẹ̀fẹ́ ṣe. Ó tẹ̀lé adá àlejò. Onílé yámiyámi náà mọ́ni. Onílé náà mọ́ni. Níbọ̀ ni wọ́n, ọ̀gá mi ni wọ́n, ẹ̀gbọ́n mi ni wọ́n, babaláwo mi ni wọ́n. Ilẹ̀ bàbá ọ̀bẹ́ta, ọkọ̀ ẹ̀ṣá ní ìgbésẹ̀. Ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ṣá ní ìgbésẹ̀. Bàbá ṣoṣo. Ó ti lé olúwa ọ̀dọ̀ mi ní ìgbà ọ̀dọ̀ mi ní ìgbà. Àdájú bí èèyàn láti fi èèyàn tó bọ̀ lọ. Mo retí yín ní bí àbájá wà ìfẹ́ ìṣe àfisọ́ olú ọmọ tí ṣé kí n máa retí 15 minutes. Mo ní àbájá wà ìfẹ́ ọmọdé níjọ́. Alẹ́ mi lòdì náà ọmọ ìṣòro. Àbẹ̀sàdé. Ọmọ ìṣàkí ìwé abẹ́rẹ́ ìta. Lásọ̀rọ̀ lòdò, lásọ̀rọ̀ lòdò. Lásọ̀rọ̀ lòdò, lásọ̀rọ̀ lòdò. Lásọ̀rọ̀ lòdò. Ẹ̀pẹ́ ìta bàjẹ́ ògbà. Bàjẹ́ olúwẹ̀ ẹ̀pẹ́, bàjẹ́ olúwẹ̀ ẹ̀pẹ́. Aseri,